tọ́ ọpẹ́ ni fún Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn wa ìròyìn ayọ̀ ní eléyìí ọwọ́ ti tẹ̀ wọ́n àwọn Fúlàní ọwọ́ ti tẹ̀ wọ́n àwọn ajínigbé ọwọ́ ti tẹ̀ wọ́n àwọn apanilẹ́kúnjayé àwọn tó sọ̀lú dahoro nílùú Kwara nílùú baba ńlá ṣe rántí ìjọ́ kìíní àná fídíò tá a gbé wá ní ọ̀sẹ̀ tó kọjá yìí ọ̀sẹ̀ tá a lò kọjá yìí tí wọ́n sọ̀lú dahoro tó jẹ́ pé nígbà tí wọ́n dénú ìlú yẹn wọ́n rí ẹyọ adìyẹ kan àti ajá péré olówà nínú odidi ìlú gbogbo mọ́ ṣe yí gbogbo ìlú káàkiri wọ́n rí wọ́n máa bí ẹyọ kan báyìí wọ́n rí ńbẹ̀ àti ẹ̀ wá padà rí fídíò ìgbà tó ń ya wọ̀lú yẹn bọ́ ṣe ń jalè tó ń kó oúnjẹ kó búrẹ́dì tó ń wọnú ìlú tó ń bẹ̀rẹ̀ sí ń ṣe bó ṣe wù wọ́n kó tó di pé àwọn ará ìlú wá wò pé agbára wọn ní ká ilé yìí o everybody họ ó di bó lọ yàgò ó di olórí dorí wọ́n sọ ló dahoro adúpẹ́ fún Ọlọ́run ọwọ́ ti tẹ̀ wọ́n o ẹ ò farabalẹ̀ ń sìn ẹ ò wo fọ́nrán yẹn ìròyìn ayọ̀ gidi ní ilé inú mi dùn gan inú mi dùn gbogbo àwọn tó kù náà ọwọ́ á tẹ̀ wọ́n àṣírí wọn ò ní bò ogun Fúlàní ò ní kó wa lọ ní agbára àwọn tó tulẹ̀ Ifẹ̀ dó agbára àwọn tó tulẹ̀ Yorùbá dó ogun ò ní kó wa lọ a ó rìlíìsì fọ́nrán yẹn sí ẹ̀rù wọn bọ́ ṣe mú wọn wọ́n pọ̀ díẹ̀ o wọ́n pọ̀ díẹ̀ àwọn apanilẹ́kúnjayé ẹ mọ̀ye àwọn ẹ̀mí táwọn lè ti fi ṣòfò ẹ mọ̀ye ẹ̀mí tó ti fi ṣòfò ògo ni fún orúkọ Ọlọ́run lókè ọ̀run hallelujah inú mi dùn nígbà tí mo rí fọ́nrán yìí torí kò tiẹ̀ pẹ́ síra àwọn vigilante bẹ́ẹ̀ wọ́n ṣiṣẹ́ takuntakun kò lábò with àwọn ọlọ́pàá àwọn tiwantiwa ni o ẹ jẹ́ ká tẹ̀ ọkọ̀ wò ná ẹ jẹ́ ká wò ná. I want to write paper for you. Wo bẹ́ẹ̀ bóyá ó lọ ilé o ilé fóònù bẹ́ẹ̀ ilé ìpínlẹ̀ ẹ̀ máa dé. Kẹsàn-án collect the money, everything, no worry. Ẹ má máa ṣe báyìí náà, bọ́ọ̀lù ẹ ṣe máa ṣe báyìí náà. Báwo lè ṣe jẹ́? Àkó tó fẹ́ kárí. àti jásẹ̀. You no need to write that one. That one, should be for this one and this one. Now this one get that. The jacket na that Kampala get that. Now na carry this thing. What do they call am? Hey, carry key when they take your. Why mama Abubakar? Duk wanda ya bada sunan banza ba zai samu kayan shi ba. What do you want count? Full time, yeah, I am. Tie his property one place. I am. àdópẹ́ fún ọ̀sẹ̀ ẹ̀yìn tó wà lẹ́nu iṣẹ́ Oya, made the enter. Oya, made the enter one by one. Enter one by one. Wait. Enter one by one. Hey, tashi. ọ̀sán lọ́ba nínú.
Regina. Carry this one, enter there. Carry this one, enter there. Oh yeah, enter there. Oh yeah, go carry and enter there. Ẹ̀yin èèyàn ẹ ṣáà ti rí ẹ ti rí wọn ọpẹ́ ni fún Ọlọ́run ọpẹ́ ni fún Ọlọ́run ọwọ́ ti tẹ̀ wọ́n àwọn Fúlàní ajínigbé wọ́n tẹ̀ bá owó lápò wọn ẹ̀rí tó ń bèrè ẹ̀rọ àwọn bọ́n ṣe ń bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ in fact yes irú nǹkan tá à ń fẹ́ lélẹ̀ kí àwọn vigilante wa àwọn local vigilante wa kan jáwé sóbì torí iṣẹ́ ọwọ́ àwọn vigilante òun lẹ́ rí ọwọ́ àwọn vigilante ló tẹ̀ wọ́n kó tó di kan wá pé ọlọ́pàá ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ òun náà ni wípé wọ́n ti kó wọn sí ọwọ́ ọlọ́pàá o ibi tó burú sí nìyẹn o ṣe mọ̀rọ̀ wọn ibi tó burú sí ni eléyìí o ó lè jẹ́ pé àlọ́ la rí ń sìn o a ò ní rí ààbọ̀ èyí tó máa dùn wájú ń bẹ̀ nìyẹn o ó lè jẹ́ bá a ṣe rí wọn bó ṣe lọ ń sìn àní gbọ́n kankan mọ́ èmi nígbàgbọ́ o pé kò lè rí bẹ́ẹ̀ no tó bá ti jẹ́ pé ọṣẹ́ táwọn ará bí i ṣe nínú ìlú yẹn torí ẹ̀jẹ̀ sùn o òkú sùn ńlẹ̀ o ẹ má gbàgbé wọn ò ṣó ẹ̀ ni o òkú tá a rí òkú torí wọ́n bára àwọn jagunjagun ìlú yẹn wọ́n ṣe bá rántí nínú fọ́nrán yẹn ẹni tó ṣe fọ́nrán yẹn ní tó ṣe voice note síta lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ yìí ó ní nígbà tí òun pè wọ́n sọ pé àwọn vigilante ó ní wọ́n lọ ṣe meeting tó ní alámí wà nínú ìlú baba ńlá o àwọn alámí tó wà nínú ìlú òun ló pè wọ́n tó fi wọnú ìlú wá pé wọ́n lọ ṣe meeting pé tí bá ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n bí wọn rí àwọn ìwọ̀nba tó dẹ̀ wà ńlé baba kú ni àwọn tó wà ńlé ló kojú wọn tí wọ́n fi pa lára wọn torí wọ́n pa lára àwọn Fúlàní yẹn torí according to that voice note tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé ó ní òkú tóun sì ń rí nílẹ̀ ó ní òkú Fúlàní lòun rí pé as at now òun ò tí ì rí òkú àwọn èèyàn wọn kọ̀ọ̀kan pé ṣùgbọ́n ó dà pé wọ́n kó àwọn èèyàn lọ at the end of the day láṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ wípé òkú sùn o ṣùgbọ́n a ò rí fọ́nrán ẹ̀ wọ́n ní wọ́n pé náà làwa gbọ́ at the end wọ́n lóòkú sùn òun la fi ń sọ wípé ṣe rí ìgbà míì wà tó jẹ́ pé mi ò rò pé irú àwọn fídíò pé tó ń jù sí wa ó wà necessary nígbà míì tẹ bá tẹ wá ṣe voice note kẹ́ ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ I think it's better irú fọ́nrán bẹ́ẹ̀ lè tó bá jẹ́ pé local vigilante wa ló mú wọn lóòótọ́ o ó yẹ kẹ́ ṣiṣẹ́ ọwọ́ fún wọn ni ó yẹ kẹ́ level wọn sínú igbó jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ rọra level wọn sínú igbó kẹ́ parí wọn kẹ́ level kẹ́ council wọn síbẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kẹ́ parí wọn kò jù bẹ́ẹ̀ lọ ẹ mọyì àwọn ẹ̀mí tán ti fi ṣòfò òun ni mo ṣe sọ wípé nígbà míì àwọn fọ́nrán kọ̀ọ̀kan kò wà necessary torí kíkó tán kó fáwọn ọlọ́pàá yìí nísìnyí ẹ mọ̀rọ̀ ọlọ́pàá wa ẹ mọ̀rọ̀ àwọn ọlọ́pàá wa wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn pípù yìí a lè fi taratara fi gbẹ̀rí wọn jẹ́ a ò lè fi taratara fi gbẹ̀rí àwọn ọlọ́pàá wa jẹ́ nítorí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ òun náà ló fà á a lè fi taratara gbẹ̀rí wọn jẹ́ àìmọye àwọn tí wọ́n mú lọ tẹ́pà ní end of the day wọ́n ẹ ti padà rí wọn máa yan fanda kiri ìgboro wọ́n máa yan fanda àwọn tí wọ́n ti pààyàn àwọn tí wọ́n ti fẹ̀mí àwọn ọmọ ènìyàn ṣòfò ẹ máa rí wọn tí wọ́n rìn kiri báwo la wá ṣe fẹ́ gbẹ̀rí wọn jẹ́ pẹ̀lú gbogbo irú àwọn kan bíi eléyìí ṣùgbọ́n èmi nígbàgbọ́ wípé wọn ò ní ṣe bẹ́ẹ̀ ṣé kán kó àwọn lè lọ sí prison ní ló tọ́ fún wọn mi ò wá mọrú òfin tó wà nínú ìlú Kwara mi ò wá mọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé bírú stéètì Ondo state òfin tí wọ́n ti fi sílẹ̀ ní Ondo state lọ́wọ́ tá wà yìí mi ì mọ̀ bí ó múlẹ̀ náà o wọ́n lẹ́ni tí wọ́n bá mú fúrú nǹkan bẹ́lẹ̀ yìí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ohun tó yẹ ká àwọn òfin tó yẹ kó wà ńlẹ̀ nìyẹn sìn ẹni tó bá ti mú fún ajínigbé àjàjà irú ibi tí nǹkan ti ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá tó jẹ́ pé the following week ọwọ́ tẹ̀ wọ́n ó yẹ kán so wọ́n rọ̀ ní òsì gbogbo ayé kan rí wọn kán fún ẹ̀yìn wọn tàgbà kán dẹ̀ ṣiṣẹ́ ọwọ́ fún gbogbo wọn
nǹkan tó tọ́ sírò àwọn ilé ìbílẹ̀ ni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí gbogbo ayé rí wọn kọ́ ṣú ẹ̀ lójú tẹlifíṣàn bọ́n ṣe máa ń ṣe láyé àtijọ́ tí wọ́n bá ti mú olè tí wọ́n fẹ́ fẹ̀yìn ẹ̀tàgbà wọ́n á ti sọ àkókò tí wọ́n á ṣú ẹ̀ lórí tẹlifíṣàn everybody á lọ máa wò ó àwọn tó kù wọ́n wá máa ronú sí mo ti rí fọ́nrán kan náà láìpẹ́ yìí lálẹ́ nísìnyí náà ni mo rí fọ́nrán yìí àwọn ọmọ tí wọ́n kúrò láti Ìbàdàn tí wọ́n lọ jalè nílùú Ìlọrin ọwọ́ tẹ̀ wọ́n o wọ́n ti ṣá àwọn èèyàn pa yànnàyànnà ọwọ́ ti tẹ̀ wọ́n rí fóònù lọ́wọ́ wọn pẹ̀lú àdá ẹ bá rí àdá tó wà lọ́wọ́ wọn ẹ ti bẹ̀rẹ̀ jàgídíjàgan olè ìwà oríṣiríṣi wọ́n ti bẹ̀rẹ̀ campaign sìn arábìnrin kan tó lóun tó ń pera ní Islamia tó lọ fún House of Representatives tó fẹ́ kíní ni doctor ó lọ ń ṣe ìwòsàn ọ̀fẹ́ fún àwọn ènìyàn nílùú Ìbàdàn ẹ jẹ́ gbọ́ wọ́n lọ dàbẹ̀rú o ìwòsàn ọ̀fẹ́ ló lọ ń ṣe fún àwọn ènìyàn wa ló ti lọ dàbẹ̀rú àwọn political talk tí wọ́n ń lò àwọn ló lọ dàbẹ̀rú ẹjọ́ irú nǹkan bí lè ṣó make sense arábìnrin yẹn wọ́n gbé wá sórí rédíò station kò lè wá orí rédíò lójú ó lọ sápamọ́ ni ó lọ forí ara ìsápamọ́ ní wọ́n ń tẹ́tì òun àti lóyìnbó ló ti wá ó lọ gboyè ó lọ sí school in fact is one of the best students níbi tó ti lọ kàwé doctor ọmọ kékeré ni 33 years old ó wá sí ó lọ gbégbá House of Representatives òun la fi ń sọ gbogbo orú àwọn ẹ má waste time ara yín ẹ fọwọ́sowọ́pọ̀ fọwọ́ Yorùbá ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ gbogbo nǹkan wọn ṣe rí nǹkan tá à ń sọ ohun tá a tó ń jà fún Yorùbá nation náà ní eléyìí ẹni tó ti lọ kàwé tó ti lọ gboyè ẹ̀mí ẹ̀ òde kò lè rìn nínú ìlú ó wá gbégbá kíní wọ́n tírẹ̀tì ẹ̀ ó lọ ń ṣe ìwòsàn ọ̀fẹ́ táwọn ìyá wa ò rí ní owó láti lọ sí hospital ìwòsàn ọ̀fẹ́ tí àwọn olórí wa ò pèsè fún wọn ó lọ ń ṣe fún àwọn èèyàn àwọn olórí wa ló ti lọ ń kó political talk wọ́n lọ fi dàbẹ̀rú ṣe rí nǹkan tá à ń sọ àní the only way ní nǹkan tá à ń ṣe ìṣe ní Yorùbá nation the only way ní ilé ká agbára wa sílẹ̀ ká dá dúró as a nation kò lè ṣe é ṣe wọ́n máa lépa ẹ̀mí ara yín ni ẹ wo ẹ jẹ́ ká fi ńlẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi ní mọ́ ń bẹ́ bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ yẹn lọ ọpẹ́ ní fún Ọlọ́run ọwọ́ ti tẹ̀ wọ́n o àwọn ajínigbé tó ń terrorize Kwara State ní ìlú baba ńlá ọwọ́ ti tẹ̀ wọ́n o òun náà lẹ wò tán yẹn ẹ wá bá wa share ètò káàkiri ẹ bá wa share adúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn wa ẹ bá wa pín kẹ́dẹ̀ subscribe tẹ máa ń wò wá for the first time ẹ bá wa subscribe kẹ́ drop comment yín nínú jù báyìí lọ owó ní ká jẹran pẹ́lẹ́nu òfà fún òjẹ́ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tòótọ́ Àkàlàmàgbò TV show ẹyẹ méjì òkè ń jàṣà ẹ má gbàgbé o ẹ jẹ́ ká máa ọmọlúwàbí ẹ má ṣe nǹkan tí a burú ábìlà àtẹ̀sí àṣìun tájú tó burú lọ ẹ má yẹ ká borúkọ bàbá wa jẹ́ o èmi ní tìyín tòótọ́ èmi ò ní ṣe nǹkan tá borúkọ bàbá tèmi jẹ́ o èmi ọmọ yín náà ni ẹ ṣeun gan àní rí jù báyìí lọ ó dàbọ̀.